ẹ̀yin tèmi ẹni súnmọ́ tìrì ilẹ̀ dà ní aṣọ pàlàmù kéré tó bá súnmọ́ tìrì ilẹ̀ dà dáadáa wàá mọ̀ pé mo nice wàá mọ̀ pé mo wọ́n mo dẹ̀ máa fún ẹ lálejò àtòrí tó dẹ̀ ní advice tó máa tún ayé ẹ ṣe ẹ̀yin tèmi ẹ ṣáàtì mọ́mọ́ yín náà tìrì ilẹ̀ dà wọ̀ sí wa sí àgbàlá. ó pọ̀ mo ti fẹ́ máa jó gan-an mo ti fẹ́ gbàgbé ara mi sí ìbàyí ẹ kórè òní. Báwo gangan ní ìṣèlú tó lè nìlọ? Inú mi dùn gan-an ọpẹ́ jọ gbajúgbajà òṣèré onífọ̀ọ́sà látara ìtọ́lọ̀ bàbá ìyanu olórí àfíwàsíwọ́lá so alhamdulillah inú mi dùn gan lé ní gan ní ìjọsọ bí ní mo ṣe lè lọ ṣáà. Oyè wa pẹ̀lú ẹ pé album listening party ẹ pé orúkọ album yẹn ní Trio Club. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ kí bẹ́ẹ̀ ṣe dá àti orúkọ yẹn? Ó jẹ́ pé mo kọ ṣàdédé ní sáìtì orúkọ yẹn mo pé odò ti ń pagún mi kò ní ọmọ odò ti pẹ́ díẹ̀ so àsìkò tí ọlọ́dẹ ní pé kí ògbó jáde mo lérò pé ọlọ́run ṣe láti gbé bọ́ọ̀lù láti sọ pé àsìkò ti tó fún wọn náà láti jáde ojú bó ṣe wà tẹ́lẹ̀ so mo fi pé ilé tí wọ́n lágbára ju bébí kan ṣe lérò lórí kò yé mi mo sáà wọn pé ó pẹ́ ní fọ́lọ́ mo jẹ́ kí wọ́n rí ọjọ́ pẹ́ lásìkò Trio Club àtàrí yẹn kankan la wà ó yá níbi album yẹn o ẹ bá kọ ibì kan tẹ̀ mọ̀ níbẹ̀ ìbọn fúnra yẹn fìlà rẹ̀ bẹ̀ ṣe ń ṣe orin yẹn gbẹ̀ ẹ kọ bẹ̀rẹ̀ jáde kẹ̀mí ẹ ṣe kíni kẹ̀mí ẹ ṣe kíni báwọn tó wà. Bọ́lágadé Pàṣọkọ́ mi mú bẹ̀ kọ́ mo kẹ́kọ̀ọ́ lára bàbá èyí tí mo wò tí sẹ́fù jì fi wò mí o mo kọ́ nípa kákọrin kó ní ìtumọ̀ òun ò gbọ́dọ̀ sáré jùlọ lọ àgbékalẹ̀ ó ní láti bá àgbà mu sẹ́rí bẹ́ẹ̀ sì ṣe nǹkan ọmọ ẹ̀ lérè o tìra òde kọ́mọ ẹ̀ fífò Lájíbọ́lá Kẹ́mi Àlámú ni mo ṣe súpà sí àwọn ẹlẹgbẹ́ mi ò ẹ̀ṣá. Ẹ ṣe ẹ̀yin náà ẹ lọ ra ábọ̀mù ẹ lọ rà kẹ́ ẹ lọ gbọ́ ìtókù bẹ́ẹ̀ lórí mo kẹ́ sí sílẹ̀ ẹ fẹ́ máa gbọ́ gbogbo ẹ̀mí báyìí eléyìí kọ́kọ́ náà fi ṣe kí náà fi kí pé ẹ káàbọ̀ sórí mi báyìí ẹ ṣe gan ni ẹ má jẹ́ ká pọ̀ tán mi bá àwọn ọlọ́gbọ́ ìwé Thanks for coming everybody. Ẹ ṣé o gbogbo àwọn tó ń bọ̀ mí láàárọ̀ lè máa débi lágbára lọ́wọ́ lọ́wọ́. ẹ̀yin gan ẹ ṣe o.